ajá túmọ̀ kíra wa kọ ọjọ́ méjì mẹ́ta bó bá ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rí ẹni tàbí gbọ́ rẹ ni lórí ìkànnì yìí ẹ̀kọ́ àti náà làákìrá ẹni ẹwà dé Yorùbá TV níbi tá a ti ń ka ìwọ̀n ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ gan ìwé tá a ka gbẹ̀yìn náà ni àṣírí Amòòkùnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé láì pọ̀sẹ̀sẹ̀ láì bẹ̀sùbẹ̀gbà ẹ jẹ́ á gbìyànjú láti tẹ̀ síwájú nínú ìwé mi ìwé tí ọwọ́ mi tún bà tá a tún kà látọwọ́ Kọ́lá Akínládé náà ni ọ̀jọ̀gbọ́n kọ̀tàn ni àgbọ̀jẹ̀ nínú òǹkọ̀wé ní Kọ́lá Akínládé ìwé ọ̀hún òun náà ni amọ̀niṣe ni ẹ má gbàgbé ìgbàkigbà tẹ́ bá ti wọ ìkànnì yìí ẹ rí i dájú pé ẹ subscribe sí channel yìí kẹ́ ẹ lè mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò míì síbẹ̀ bákan náà ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín ni pé ìgbàkigbà tẹ́ bá bá ìpolówó ọjà pàdé ńbẹ̀ ẹ má fò kúrò lórí ẹ̀ láti jẹ́ kóríyá fọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín lónìí tàbí lọ́la tẹ́nìkan kan ọmọ ẹ wá nǹkan fìdílé ẹ̀já gbádùn òwe yìí amọ̀niṣe ni látọwọ́ Kọ́lá Akínládé orí kan ní àkọlé tí mẹ́ńbẹ̀ òun náà ni olólùfẹ́ filẹ̀ búra àríyá òmìnira ni wọ́n ṣe Fálàdé ti wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ mẹkáníìkì fún odidi ọdún 5 nísinsìnyí ó ti kọ́ ẹ̀kọ́ rẹ̀ ní àkọ́yege ọ̀gá sì máa fún un ní òmìnira yóò gba ìwé ẹ̀rí wípé òun náà ti wẹ̀yán kàìnkàìn ó sì tó gbangba sùn lọ́yẹ́ nínú ìtọ́jú àti àtúnṣe ọkọ̀ irú ìyówù tó jẹ́ ọjọ́ ayọ̀ ní ọjọ́ yìí ní oṣù 3 sẹ́yìn ni wọ́n ti dá ọjọ́ ayẹyẹ yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ sì ti ń gbáradì láti gbé ojúgbà wọn lárugẹ aṣọ àtàtà ní kálukú wọn ti tọ́jú pamọ́ tí wọ́n wọ̀ níbi ayẹyẹ tó máa pín mẹ́rin yìí Fálàdé fúnra rẹ̀ ti pèsè jíjẹ àti mímu rẹpẹtẹ oúnjẹ àjẹtì ọtí àmutì ìlú orin àti ijó ayọ̀ àríyá ò lópin ni òbúkọ́ ní tòun di méjì lọ́dọ̀ ìyá òun ni aya òun sì tún ni bí ọ̀rọ̀ ti ní rí nìyí láàrin Mákindé àti Fálàdé lọ́nà kínní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan náà wọ́n jọ lọ ńbẹ̀ ni wọ́n ti di ọ̀rẹ́ wọ́n sì ń bá ọ̀rẹ́ wọn lọ lẹ́yìn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde lọ́nà kejì iṣẹ́ mẹkáníìkì náà ni Mákindé pàápàá ń kọ́ ṣùgbọ́n níbi ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ti ń kọ́ṣẹ́ ọ̀gá ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì ń kọ́ wọn ẹni máa bímọ ẹni máa bí tirẹ̀ ó yẹ kó yọ̀ fọ́lọ́mọ oṣù 4 péré ló kù tí Mákindé náà yóò gba òmìnira níbi ẹ̀kọ́ṣẹ́ tiẹ̀ náà àwọn ènìyàn ni yóò sáà báwọn náà ṣe ayẹyẹ tirẹ̀ gbà mí nígbà òjò kí n gbà ó nígbà ẹ̀rùn bílẹ̀ ayé ti jẹ́nu o èyí ló fà á tí Mákindé àti Oyinkan àfẹ́sọ́nà rẹ̀ fi múra gẹ̀gẹ́ rúru tí wọ́n forí lé ibi ayé òmìnira Fálàdé ńlẹ̀ Fálàdé àwọn èèyàn wà nínú fàájì gbẹdẹmukẹ ìlú ń dún fèrè ń dún ariwo ayọ̀ sì ń ta bí wọ́n ti ń kó àmàlà àti ọbẹ̀ wọ àárín agbo tí wọ́n sì ń kó òfìfo àwo jáde tí wọ́n sì ń kó ọtí àti ẹmu wọ àárín agbo tí wọ́n sì ń kó ìgò òfìfo jáde ẹni mu ọtí 40 yọ sọ̀rọ̀ okò ó àpárá ńláńlá ń jáde bí ọtí ti ń wọ̀ wọ́n lára tí wọ́n sì ń túyẹ̀rì ètè ọmọge tí wọ́n ń pè ní Bùnmi ń gbádùn àríyá náà ó ń gbọ́ ọ̀kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ àpárá àti àwàdà apanilẹ́rìn-ín ó sì ń rẹ́rìn-ín àrín tàkìtì ojú kìí rí gbajúmọ̀ kó mọ̀ kí bí Mákindé àti Oyinkan ti wọ àárín agbo gbogbo àwọn èèyàn yóò ń bo wọn bí ìgbà tí a bá sọ wípé ọba ló dé àwọn onílù pàápàá yé ìlú wọn padà wọ́n bẹ̀rẹ̀ sí ní kí Mákindé akígbe sì kí orílẹ̀ ìdílé rẹ̀ orí rẹ̀ wó òkè ọwọ́ bọ àpò ó náwó fún nílù àti fún akígbe Oyinkan náà sì ná tirẹ̀ náà pẹ̀lú ẹ̀mí àbàtà ní mọ́dò sàn ọlá àti Mákindé l'Oyinkan fi ń rí owó ná fún nílù owó pọ́ọ́kú ni wọ́n ń san fún un níbi tó ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ ìyá tí wọ́n ń pè ní Mosónyẹ iṣẹ́ olùtọ́jú ilé ló ń ṣe kìí ṣe akọ̀wé bẹ́ẹ̀ ni kìí ṣe olùkọ́ iyì àti ẹ̀yẹ tí Mákindé àti Oyinkan gbà láwùjọ yìí kó ìbànújẹ́ bá Bùnmi ọbẹ̀ tutù tán àdámú wa ń bù ú lá láti ìgbà tí Mákindé ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ṣẹ́ lọ́dún 4 sẹ́yìn lòun àti Bùnmi ti jù máa ń rìn pọ̀ gbogbo èèyàn sì ti gbà wípé Bùnmi ni Mákindé máa fẹ́ báwo ni ìbá ti dára tó ká ní Bùnmi àti Mákindé ni wọ́n ń yẹ́ sí báyìí ṣùgbọ́n òkú ògbé ọmọge tí wọ́n ń pè ní Oyinkan yìí ti gba àrà lọ́wọ́ alára ọ̀sọ́ di tiẹ̀ kí tilẹ̀ ní àǹfààní tó wà lára Oyinkan ọ̀hún lójú Bùnmi Oyinkan ò lẹ́wà ju òun lọ ọkàn wàá jẹ́ pé àwọn ọkùnrin kì í máa lo làákàyè tó bẹ́ẹ̀ ńgbà tí ìfẹ́ obìnrin bá ti kó sí wọn lórí Bùnmi ti gbàgbé ara rẹ̀ sí ìjókòó ọwọ́ tó jò fèrè síwájú ó taari àwo ọkà àti ọbẹ̀ tí wọ́n gbé sórí tábìlì kékeré ọbẹ̀ yí dànù ó sì ta àbàwọ́n sára aṣọ Bùnmi fúnra rẹ̀ àti ti ọmọkùnrin tó jókòó lọ́dọ̀ rẹ̀
níbi tábìlì kékeré náà. Ọmọkùnrin náà kígbe wípé àbàṣe jẹ́, gbogbo àwọn èèyàn sì da ojú bọ Bùnmi. Ara Bùnmi kò sí ojú tì í. Wọ́n bẹ̀rẹ̀ sí pàrọwà fún ọmọkùnrin náà pé kó má bínú, ó ṣèèṣì ni. Ohun ọ̀mọ̀ọ́mọ̀ sí i. Ó tọ́ka sí aṣọ tiẹ̀ náà tí epo ọbẹ̀ dà sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé ohun ọ̀mọ̀ọ́mọ̀ sí ọmọkùnrin náà gba ìpẹ́. Ó ní kí Bùnmi ọmọ sì yọnu kó tó yẹn. Lójú kan náà ọmọkùnrin náà dìde, ó kúrò níbi agbo, ó sì gba ọ̀nà ilé rẹ̀ lọ. Ìtìjú mú Bùnmi, òun náà sì síyàn kò dúró gbọ́bẹ̀. Wọ́n ń bá fàájì lọ, kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa Bùnmi rárá. Ẹnikẹ́ni ò tilẹ̀ mọ̀ wípé Bùnmi ò sí ń bẹ̀ mọ́. Ńgbà tí Mákindé kíyèsí irú bírà tí àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ ẹlẹgbẹ́ òun dá níbi akèǹgbẹ́ mu, ọ̀rọ̀ra fa oyin kan lọ́wọ́. Wọ́n lọ sí ìhà kejì agbo. Ohun kan tó dùn mọ́ Mákindé púpọ̀ ni ti ọ̀gbẹ́ni Adésíyàn tó wá jókòó ti òun àti oyin kan. Ní gáréèjì wọn ni Adésíyàn ti máa ń wá tómọ́tò ṣe, ṣùgbọ́n ó ní ìwà kan tí Mákindé ò fẹ́. Ó máa ń bí Mákindé nínú. Tó bá dé gáréèjì kì í fẹ́ láti súnmọ́ àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́, pàápàá tó bá jẹ́ pé wọ́n ti dùbúlẹ̀ lábẹ́ mọ́tò tàbí tí wọ́n ti gírísì ọkọ̀ tí ìdọ̀tí sì ti yí wọn láṣọ. Adésíyàn mọ̀ wípé ṣòkòtò tí ń sisi àrán oko ní gbé, kò mọ̀ pé ìdọ̀tí aṣọ mẹkáníìkì kì í ṣe tiwọ̀ ọ̀bùn. Iṣẹ́ lọ́gbà bẹ́ẹ̀. Kódà bí Adésíyàn bá máa fún ọ lówó lọ fi ra epo ẹ́ńjìnì tàbí gírísì fún ọkọ̀ rẹ̀ yọkàndínmẹ́yìn tí yóò ra náwó owó sí ọ kí aṣọ rẹ̀ má bàa kan tiẹ̀. Tí Adésíyàn ajímọ́tò kan náà ló sì wá jókòó ti Mákindé yìí tó. Èdùmàrè adúpẹ́ o. Ńgbà tí aago 9 lù, Mákindé àti oyin kan gbéra. Wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ Fálàdé fún ìnáwó rẹ̀. Wọ́n sì fún un ní ẹ̀bùn kékeré kan, kì í ṣe ẹ̀bùn gígadàbù, irú èyí tí Adésíyàn máa fún o bọ́wọ́ ikú bá ti mọ nífẹ̀ẹ́ nujú. Ìwọ̀nba ẹ̀bùn tí apá ọmọ ẹ̀kọ́ṣẹ́ ká ni Mákindé fún ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ sì fi ìmọrírì hàn. Ó dúpẹ́. Mákindé sin oyin kan olólùfẹ́ rẹ̀ dé ilé. Ó rí i pé aago 10 ò tí ì lù, inú rẹ̀ sì dùn. Aago 10 ni mo sún ń tilẹ̀kùn iwájú ilé. Òfin sì ni òṣìṣẹ́ rẹ̀ kankan kò gbọ́dọ̀ pẹ́ lódèrè kọjá aago 10. Ẹni tó bá dán wò á rí yọnu. Mákindé ò sì fẹ́ yọnu kankan fún oyin olólùfẹ́ rẹ̀. Àwọ̀ ló mọ̀ tẹ́ ìwọ̀n ara rẹ̀ lọ́mọ. Wọ́n tún tàkùrọ̀sọ díẹ̀ kí Mákindé tó gba ọ̀nà létí ẹ lọ. Ó sì lérí wípé ní ọjọ́ 4 òun ó ṣe ìbẹ̀wò sọ́dọ̀ oyin kan. Ńgbà tóun bá ṣíwọ́ níbi iṣẹ́ nírọ̀lẹ́, oyin kan sì lérí pé òun ó ṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù sílẹ̀ fún un. Àjẹpọnulá ló máa jẹ́, irú èyí tí màmá Mosún máa ń jẹ. Ó ní bí Mákindé bá jẹ ẹ́ lẹ́ẹ̀kan irú rẹ̀ ni yóò máa wá jẹ nígbà gbogbo. Báyìí ni Mákindé gba ilé rẹ̀ lọ. Oyin kan náà bu omi sára, ó sì bọ́ sórí ibùsùn rẹ̀. Ní ọjọ́ kejì, oyin kan jí ní àárọ̀, ó sì ṣe iṣẹ́ rẹ̀ bó ti yẹ, ṣùgbọ́n ní ọwọ́ ọ̀sán ara rẹ̀ kò gbé kánkán tó. Ó dàbí ẹni pé ó fẹ́ ṣe òjòjò díẹ̀. Agbanisíṣẹ́ rẹ̀ sọ fún un kí ó lọ rí dókítà kó bá lè gba ìtọ́jú tó péye lásìkò. Ó sì gbọràn, ó lọ rí dókítà. Dókítà sì fún ní oògùn ọ̀fẹ̀kẹ̀ tí yóò máa mu. Ní òru ọjọ́ yẹn, ńgbà tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ tán, màmá ń gbọ́ igbe ìrora láti ìhà ilé tí oyin kan wà. Ó jáde lọ sí ibẹ̀, ó sì pé ṣùgbọ́n oyin kan ò dáhùn. Ó fọwọ́ ti ilẹ̀kùn wà ní híhá sínú. Ó sáré lọ bá àwọn ọdẹ aṣọ́de tí ń ṣọ́ àdúgbò wọn. Ọ̀kan nínú wọn sì tẹ̀lé lọ sí ilé oyin kan. Wọ́n ń gbọ́ igbe ìrora láti inú ilé wá, ṣùgbọ́n ilẹ̀kùn wà ní híhá. Oyin kan ò sì lè dáhùn. Ńgbà tí wọ́n pè èwo ni ṣíṣe, ọdẹ yípo gba ẹ̀gbẹ́ ilé lọ. Ó sì rí pé oyin kan kò sí fèrèsé ilé rẹ̀. Ọdẹ náà gba ojú fèrèsé wọlé, ó sì ṣí ilẹ̀kùn fún Mosún. Níwọ̀n bí NEPA ti mú iná lọ láti ìrọ̀lẹ́ àná, iná aláfọwọ́tì ọdẹ ni wọ́n fi ríran. Oyin kan kérora lórí ibùsùn rẹ̀. Mosún padà sí ilé rẹ̀, ó fóònù sílé ìwòsàn. Láìpẹ́ ọkọ̀ aláìsàn kan dé, wọ́n sì gbé oyin kan lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Ṣùgbọ́n ẹ̀pà ò gbóró mọ́. Kò ju wákàtí 2 lẹ́yìn tí oyin kan dé ilé ìwòsàn tó fi ta aṣọ nípà. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ké sí àwọn ọlọ́pàá kan àti ọdẹ aṣọ́de tó mú kọ́kọ́rọ́ ilé lọ́wọ́ àti Mosún. Agbanisíṣẹ́ oyin kan padà lọ sí inú ilé náà. Wọ́n rí ìgò ògùn tí wọ́n fi ń fún inú ọgbà láti pa àwọn kòkòrò. Ó wà lórí tábìlì kékeré lẹ́gbẹ̀ẹ́ ibùsùn oyin kan. Níbi balùwẹ̀ lọ́hùn, wọ́n bá ìgò ògùn ọ̀fìnkì tí dókítà fún oyin kan. Ìgò méjèèjì tóbi bákan náà, ṣùgbọ́n oògùn inú wọn yàtọ̀. Ọ̀kan láti fi gba ẹ̀mí là, èkejì láti fi pa ẹ̀mí run. Ìyẹn ni ẹ̀mí àwọn kòkòrò àjòkòrun. Ńṣe ni Mákindé dákú lọ́rán gbọ́dán ńgbà tí wọ́n túbọ̀ fún níbi iṣẹ́ rẹ̀ wípé oyin kan olólùfẹ́ rẹ̀ ti di olóògbé.
ọ̀gá rẹ̀ àti àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ péjọ tì í wọ́n ń ṣèpẹ̀ fún un láti ṣáájú rẹ̀. báyìí la parí orí kìíní ìwé ni amọ̀nisẹ́ni. orí kejì láti tẹ̀ síwájú láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. àkọlé tí mẹ́ńbẹ̀ òun náà ni àwọn àlámọ̀rí oyin kan. àwọn àlámọ̀rí oyin kan. ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV fún àkọ́tún àwọn ìwé aládùn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. bákan náà òun náà ni gbẹ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjù wa ṣe o.